Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tí a fẹ́ torchlight sí òun ni nǹkan tó ṣẹlẹ̀ sí àǹtí wa o tí wọ́n fi dèrò hospital, ìyẹn àǹtí wa ẹ rántí pé a mú gist wípé ìgbà tí wọ́n fẹ́ fọ abọ́ wọ́n rí Jagunlabi nínú síǹkì tó gbé orí sókè. Bí àǹtí wa ṣe mú eré nìyẹn o. Wọ́n ní bí wọ́n ṣe ń sáré lọ ní orí staircase torí wọ́n ní ilé tí kábíyèsí rà fún wọn. Wọ́n ní ó ní staircase, ó dẹ̀ ní kitchen lókè, ó tún ní kitchen sálẹ̀. Wọ́n ní kitchen tòkè ni wọ́n wà ni wọ́n ti rí Jagunlabi o. Wọ́n ní bí wọ́n ṣe ṣubú lórí staircase lọ sísàlẹ̀ nìyẹn. Wọ́n ní bí wọ́n ṣe fi ẹ̀yìn ṣèṣe nìyẹn. Wọ́n ní injury. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ lọ lodge hotel wọ́n ní wọn ò lè sùn. Wọ́n ní gbogbo ẹ̀yìn ibi tí wọ́n fi ṣubú yẹn wọ́n ló ń dùn wọ́n náà jẹ̀rora ni. Wọ́n ní ìgbà wọ́n ṣe gbé wọn lọ sí hospital nìyẹn. Wọ́n ní hospital ni wọ́n wà tí wọ́n fi ń jẹ̀rora. Ẹ̀yin èèyàn lé wọ́n ní injury. Ìgbà tí kábíyèsí ń sọ fún àwọn olórí yìí pé kí wọ́n lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kí wọ́n confess gbogbo ẹ̀ṣẹ̀ wọn, gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti dá pátápátá. Wọ́n rányàn ní o, wọ́n ṣe fúnra wọn ní o. Wọ́n ní kán bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ gbogbo ẹ̀. Wọ́n nítorí àwọn ìyá alágbára wọ́n ń bínú. Ẹ rántí pé kì í ṣe àǹtí wa nìkan ló ń rí Jagunlabi. Àǹtí wa Haruna bó ṣe ń rí Jagunlabi nìyẹn, wọ́n ń rí kiri ni. Wọ́n ní àwọn ìyá alágbára ló ń bínú sí wọn o. Wọ́n ní ìgbà tí wọ́n rí Jagunlabi tí wọ́n fi ṣubú yìí, wọ́n ní àǹtí wọn tó wà lọ́dọ̀ wọn ní pé kí ló dé táwọn ò lọ palace. Wọ́n ní àǹtí wa rí pé kábíyèsí ò ní jẹ́ kí wọ́n ṣílẹ̀kùn fáwọn, wípé àwọn security yẹn ò ní ṣí géètì palace fún àwọn. Kò ní nǹkan tẹ́ ẹ ṣe débẹ̀ tí wọ́n fẹ́ ṣí géètì palace fún yín. Tó bá jẹ́ pé ẹ̀yin jẹ́ ìyàwó tó dáa ni lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀, wáì tí wọ́n á ní wọ́n ní ṣí géètì palace fún yín ní ilé ọkọ yín. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé tẹ́ bá ti wá sí palace oríṣiríṣi nǹkan lẹ máa ń gbé wọnú palace, èyí tó jẹ́ pé kò bá òfin àti ìlànà palace mu. Ìtorí ẹ̀ ni wọ́n fi ṣe yín mọ́ta. Tó bá jẹ́ pé ẹ̀yin jẹ́ ìyàwó tó yẹ pé ó ń gbọ́ràn sí ọkọ yín lẹ́nu ni ṣán máa ṣe yín mọ́ta. Ní ìsìn báyìí àwọn ìyá alágbára ń bínú sí yín. Wọ́n ní kẹ́ ẹ wá jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ dá. Wọ́n ní kẹ́ ẹ sọ gbogbo nǹkan tẹ́ ẹ ti ṣe ní kọ̀kọ̀ àti tẹ́ ẹ ṣe ní gbangba kẹ́ ẹ jẹ́wọ́ ẹ̀ fáráyé gbọ́. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí o. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o. Òkè nígbà yín á máa lọ o. Ọlá yóò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Tọ́ní àǹtí wa tán fi ẹ̀yìn tán fi ṣubú tó jẹ́ pé wọ́n ní injury. Wọ́n ní wọ́n admit wọn sí hospital
ìpè pain yẹn pọ̀. Ẹ̀yin èèyàn lé, kí lèèyàn ń wá láyé yìí tó jẹ́ pé èèyàn máa nira ẹ̀ lára. Ipò, owó, gbogbo nǹkan téèyàn bá ń lé tó ń lé tí Ọlọ́run ò bá ní ọwọ́ sí i kéèyàn máa fi sílẹ̀. Téèyàn ò bá máa lówó, téèyàn bá ní ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ́tà. Téèyàn ò bá nípò, téèyàn bá ní ìfọ̀kànbalẹ̀ ó bẹ́tà. Wọ́n ní nǹkan téèyàn bá ń ṣe láyé kéèyàn máa fi tolúwa, kéèyàn máa fi ṣáájú ni nínú ohun gbogbo. Ẹ̀yin náà ẹ wò bí àwọn olórí yìí bí wọ́n ṣe ń ṣe ìgbésí ayé wọn. Àtìgbà tí wọ́n ti wọ inú pálásì yẹn tán ti fẹ́ bàbá wẹ̀rin ńlá, ṣé wọ́n ní fọ̀kànbalẹ̀? Nítorí pé àyè aláyè náà wà. Nǹkan téèyàn bá ń ṣe láyé yìí kéèyàn máa ní ìbẹ̀rù Ọlọ́run o. Nítorí gbogbo nǹkan téèyàn bá ń ṣe ó ní ìkọsílẹ̀ níwájú Elédùmarè. Àwọn ìyá alágbára ń bínú sí yín, wọ́n ní kẹ́ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. Gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀, gbogbo ẹ̀ ní kẹ́ ẹ jẹ́wọ́. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá gan ní kẹ́ ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. Bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin aráalé, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá à ń sọ fún yín, allegedly wọ́n ní wọ́n wà admit àǹtí wa sí hospital ìpè torí ibi tán fi ṣubú ń dùn. Tá bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o, ẹ̀ ní tọrọ jẹ, ẹ̀ ní tọrọ mu o, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o, ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. God bless you all.